ẹ̀yin màmá wa ẹ má bínú pé mi ò ráyè kí nínú àwọn fídíò yìí o. Ààyè kíkí ò yọ ni. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ má bínú pé mi ò ráyè kí nínú àwọn fídíò tí mo gbé jáde láàárọ̀ yìí. Ààyè kíkí kò yọ nínú ẹ̀ ni o. Nínú fídíò tí mo gbé jáde láìpẹ́ yìí, àwọn kan pè mí lọ́mọ àlè. Ẹ gbọ́ bí wọ́n ti wí o. Wọ́n sọ wípé ọmọ àlè ni mí. Wọ́n lọ́mọ àlè Yorùbá ni mí. Wọ́n ní Yíbò, wọ́n ní ṣe ló ń pariwo òbí làwọn fẹ́. Wọ́n láwùsá, wọ́n ní níṣe ló ń pariwo wípé Àtíkù làwọn fẹ́. Wọ́n ní ṣe ni ọmọ àlè Yorùbá tèmi tó jẹ́ kí aroko sọ́dọ̀ Yorùbá. Wọ́n ní níṣe ni mò ń bẹ̀rẹ̀ sí ń lòdì sí ọ̀gá wọn. Mo bẹ̀rẹ̀ sí ń lòdì sọ́gá wọn, ọ̀gá wọn Tinubu. Ohun táwọn èèyàn yìí ò mọ̀ òun ló pọ̀. Wọ́n dẹ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n ń fi ọwọ́ wọ́n fi ń bo jẹ̀ǹbẹ́tẹ̀ láṣọ nítorí pé ohun tí wọ́n fẹ́ dá nìkan jẹ. Àwa tá a jáde síta yìí, ojú wa ti là. Àwa tó rí tá à ń pariwo yìí, àwa ti mọ̀ òtítọ́ nìkan òun ní fúnni láyọ̀. Téèyàn bá mọ̀ òtítọ́ nípa nǹkan wà ní ayọ̀ wàláì. Tó bá mọ̀ òtítọ́ nípa things that is moving, ayọ̀ gbọ́dọ̀ wà nínú ẹ̀. Ìwọ tó kọ́ ti sọ fún wípé wá ìyàwó méjì ni mo máa fẹ́ o kí n tó fẹ́ ẹ. Àfi tí kò bá fẹ́ gbọ́ òtítọ́. Ṣé ìtọ́kọ́ ti lè sọ fún ẹ pé ìyàwó méjì lòun máa fẹ́ o kó tó fẹ́ ẹ? Ṣọpọ̀ ti gbọ́, ó dẹ̀ ti mọ òtítọ́ ọbẹ̀. Wáyọ̀ máa wà nínú ẹ̀. Àfi tó bá yẹ pé ọ̀dàlẹ̀ obìnrin ni. Mi ò wá sọ èyí tó kò sọ fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. But ẹni tó ti sọ fún tẹ́lẹ̀ awífúnni kó tó dá ní àgbà ìjàkadì ni. Ẹni tí wọ́n ti wá sọ fún tẹ́lẹ̀ pé wá ìyàwó méjì ni mo máa fẹ́ lẹ́yìn tí n bá fẹ́ ẹ tán. Pé ó máa láyọ̀ tí gbogbo nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ kò ní jẹ́ ìbànújẹ́ fún un. Ìyẹn ni òwe tí àwọn àgbà pa wípé tí àwa bá ti mọ òtítọ́, ó tún wà nínú Bíbélì, ó ní àwa máa di òmìnira. Àwa mọ òtítọ́ yẹn sọ wá di òmìnira. Kò jẹ́ kí wọ́n gbé ráìsì agolo kan wá fún wa ká pé kí ni mo fẹ́ fi ráìsì agolo kan ṣe. Wọ́n fi owó tọ́ wa o. Àwa ò rí owó rí o. A jẹ ìyà gan. Ṣùgbọ́n àwa ṣe iṣẹ́, Ọlọ́run wa gbé wa ga níwọ̀n bí tá a dé yìí lónìí. Èèyàn kan wá máa gbé ráìsì agolo kan wá bá wa. Kí la fẹ́ fi ṣe? Agolo méjì. Ta wá ní ọmọ àlè nínú èmi àti àwọn tí wọ́n ń gba àbọ̀dè fún ọmọ Yorùbá nítorí wípé wọ́n kò fẹ́ gba owó oúnjẹ, just a token 1,000. Àwọn kan sọ pé wo àwọn kan ń lọ́bẹ̀ ni o. Àwọn kan ń lọ́bẹ̀ tí ń bá ra wọn tí kiri táwọn àwọn ń jó kiri tẹ̀lé wọn lẹ́yìn. Àwọn kan ń lọ́bẹ̀ ni o. Káwọn ṣàkọ́ tiẹ̀ gba ráìsì tó fẹ́ fáwọn. Káwọn tiẹ̀ gba 1,000 naira tí wọ́n fẹ́ fún wọn. Mo ní màmá, ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín. Ṣèbí bẹ́ẹ̀ ṣe ń kàn gbà nìyẹn láti ọdún dọdọrọ sẹ́yìn. Ẹ̀yin tà lè máa padà wá jẹ ìyà ẹ̀. At the end of the day, ẹ máa wá kóra yín wá síwájú church. Wàláì tí n bá àtàṣì iye owó tí mo ti transfer láàárọ̀ yìí, ebi ń pa mí, àwọn ò wá òkè,
ọmọ àwọn wọn ti rọ́ọ̀ṣì ẹ̀ lọ sọ́spítù tí mo ti transfer láàárọ̀ yìí wàá ní pé kí ló ṣẹlẹ̀. Gbogbo nǹkan yẹn ló ń pè ní àwa tó ń bá wa fa wàhálà pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Tètè bá fọwọ́ ara yín fàfàkùfà tán èèyàn kan náà lè máa wá dàlé lórí tẹ máa fọ ọlọ́run kọ lọ́rùn. Ẹ lè fi ọlọ́run kọ mi lọ́rùn, èmi ni mo ń sọ fún yín. Bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá lè máa rìvíìlì ẹ̀ṣẹ̀ èèyàn kó jẹ èèyàn yẹn níyà, táwa náà bá bínú kanlẹ̀ ẹyẹ máa fọ ọlọ́run kọ èèyàn lọ́rùn. Ọmọ kan wà lẹ́yìn tí mo ṣe fídíò àárọ̀ tán ni wọ́n pè mí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí, wọ́n wá ń bẹ̀ mí, ìyẹn ń bẹ̀ mí gan pé kí n jọ hospital ló wà o, wọ́n ní kò sómi, ọmọ tó wà nínú ẹ̀ wọ́n ní kò sẹ́jẹ̀, ọmọ tó wà nínú ẹ̀ ó lóyún, ó ní kò lè yí, ọmọ gan ò lè yí ìgbà tí kò sẹ́jẹ̀ láti fi function. Mo ní mi ò dorúkọ tẹ́ ń bẹ̀ mí fún yìí. ìjọ kan ni ìwọ pẹ̀lú ìyá ẹ̀ yìí wá, ọmọ ìyá àti ìyá ẹ̀ wá sọ́dọ̀ mi. Mo dẹ̀ sọ fún yín pé báyìí lolúwa wí. Olúwa ní ọkùnrin tó fẹ́ lọ fẹ́ yìí, olúwa ní pé kò lè fẹ́. Olúwa sọ wípé ọkùnrin tó fẹ́ lọ fẹ́ yìí sẹ́ ìkorò ló máa padà dẹ́yìn wọn. Mo sọ́njọ́ yẹn ọmọ yẹn ṣàṣe òun láìkí ẹ̀ òun ṣe gbá. Wọ́n dẹ̀ kó òun wájú mi níjọ́ yẹn, mò ń wòran. Ọmọ yẹn ń sọ fún yẹn bẹ́ẹ̀. Ìgbà tí ìyá tó pè mí, ìyá wa ní kí n máa bá wọn ká máa fàdúrà tì í. O gbọ́ ní ṣe bí nǹkan tí wòlíì ṣe wà nìyẹn. Ó ní bí ọ̀nà ènìyàn bá rú ènìyàn lójú, ó ní kó tó àwọn àgbàlagbà lọ. Bó ṣe wà nínú bíbélì nìyẹn, go and search it, you will see there. Ọdẹ lọ nígbà tó yá lẹ́yìn bí ọdún kan àti díẹ̀ ni wọ́n pè mí ní àárọ̀ yìí, wọ́n jọ ń bẹ̀ mí kí n jọ bàbá wòlíì ọmọ yìí ti wà, ó nídìí owó. Bí n bá mo lè àtàṣì owó 50,000 naira. Mo kọ́kọ́ sọ fún ìyá yẹn, mo sọ fún yín ní ọjọ́ yẹn, ẹ̀yin máa mú nǹkan tí kò jẹ́ kẹ́ ẹ fi kọ́ wa lọ́rùn, ẹ máa fi kọ́ wa lọ́rùn. Mo lè àtàṣì ẹ̀, ṣùgbọ́n kò dìgbà tí n bá àtàṣì pé mo àtàṣì rìsíìtì mọ́ bí kí èèyàn tó bìlífù, tó bá wùn ẹ́ kó bìlífù mi. Èmi kì í parọ́, mi ń jo àwọn bàbá yín táyé ẹ̀ ti bàjẹ́, bàbá yín tí kò lè gbé ọwọ́, bàbá yín tí kò lè gbé ẹsẹ̀, bàbá yín tí kò ní ọpọlọ láti sọ̀rọ̀ mọ́, bàbá yín tí ọpọlọ ẹ̀ ti yòrò, tí ayé ẹ̀ ti bàjẹ́. Ó rí pé Ọlọ́run fìyà jẹ bàbá yín Tinubu. Ó ń jẹ̀yà gan ládùúrò owó téèyàn ní kí orí ẹ̀dẹ̀ ti dorí kodò, ṣe pé ìyá ni. Ìyẹn là ń sọ fún yín. Gbogbo tẹ̀ ń ṣe láàárọ̀ ǹsìn ẹ ò tí ì lè mọ̀, ó dìgbà tó bá dọjú alẹ́ ní Yorùbá fi ń sọ pé ìgbẹ̀yìn ní dolóko àdá. Gbogbo ìyà tẹ́ fi ń jẹ wá táwa ń ṣépè fún yín lójoojúmọ́, tẹ́ni kò ràn yín yẹn, èpè ò ràn yín. Ọjọ́ alẹ́ yín ó lọ́wọ́ Buhari, ó lọ́wọ́ kí ló ti ń porúkọ ẹ̀, Babangida, orí wíṣíà ló wà. Ládùúrú dodo owó tí wọ́n kò jẹ, ládùúrú dodo owó tí wọ́n ní, orí wíṣíà ní Babangida wà. Ìgbẹ̀yìn gbogbo yín sẹ̀, àìsàn burúkú lẹ máa fi ṣe. Ìgbẹ̀yìn gbogbo ẹ̀yin tí fìyà jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà, tí fìyà jẹ ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà, òun ni mò ń sọ yìí. Àìsàn burúkú lẹ máa fi ṣe, àìsàn tí kò gbóògùn, àìsàn tí kò sí rẹ́mẹ́dì nínú ẹ̀ lẹ máa fi ṣe gbẹ̀yìn. Kí wá ní àǹfààní owó? Kí ni àǹfààní iyọ̀ tó jẹ́ pé téèyàn bá gbé iyọ̀ báàgì kan síbi kan, ó lè dá sínú ráìsì, pé kò sáǹfààní ń bẹ. Kí láǹfààní owó tẹ̀ ń bá kiri? Kí láǹfààní owó tẹ̀ ń wá? Nígbà tó bá ti di ọjọ́ alẹ́ yín, àìsàn lẹ máa padà fi lò. Mi ò hate Tinubu. The more you people begin to attack me, the more I begin to speak on their matters. Mi ò hate ẹ̀. I am only saying the truth. Kẹ́dẹ̀ jẹ́ ká jọ sòtítọ́. Ẹ̀yin náà mọ òtítọ́, ṣùgbọ́n nítorí pé ẹ fẹ́ dánìkan máa jẹ, àwọn ò fẹ́ dánìkan jẹ. Jẹ́ kí ara tu gbogbo wa. Ẹ jẹ́ kí everybody wà okay, kára tù wá. Kí everybody wà okay làwọn pariwo. Kó yé di wípé àwa làwọn èèyàn máa jókòó sẹ́nu ọ̀nà yàrá ẹ̀ lójoojúmọ́. Ó mọ̀ páwa tá à ń pariwo yìí, amóhun tá à ń sọ. Amóhun tá à ń sọ. Àwa ò rẹ́dì láti máa ká wá máa mú èèyàn sìn. Ẹ̀yin tẹ́ rẹ́dì láti máa mú èèyàn sìn. Ẹ̀yin lẹ́ni pé ẹ̀ ń ṣe yẹ pé
ẹ rẹ́dì káwọn 500 people wá máa jókòó síwájú yàrá yín lójoojúmọ́ ẹ máa fún wọn ní ráìsì agolo kan. No, it's not good. It's not good. It's not good. Ẹ jẹ́ káwọn èèyàn yoró gòlù. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí wọ́n rí ògo lò. Àwọn reasonable people ní Nàìjíríà ẹ jẹ́ kí wọ́n rí ògo wọn lò. Leave them, let them go and search for good job. Ẹ la wá ń pariwo fún lẹ́jọ́ rẹpẹtẹ láti lò mí báyìí, ṣùgbọ́n àwọn tó pè mí lọ́mú àlè ṣé Yorùbá ló fi ń ṣe? Yorùbá kọ́ la lè fi ṣe, Yíbò kọ́ ló máa fi ṣe, Haúsá kọ́ ló la lè fi ṣe ọ̀rọ̀ Nàìjíríà yìí báyìí. Mi kì í ṣọmú àlè, ìwọ lọ́mú àlè, ìwọ ni ọmú àlè rádaràda. Yorùbá kọ́ kì í tiẹ̀ sọ̀rọ̀ Yorùbá, ṣé ni Yorùbá tí ń wà bẹ́ẹ̀ ni tí wọ́n dẹ̀ ń dojú ẹ̀ bolẹ̀, kì í sọ̀rọ̀ Yorùbá wá tí ẹ̀ nídìí dodo yẹn. Ohun táwa ń fẹ́ ni wípé ẹ fún wa Yorùbá nation káwa máa lọ tán tá à ń fẹ́ nìyẹn, káwa máa lọ ká lọ tún dodo ètò nínú Yorùbá nation. ṣẹ̀ǹgẹ̀tì níbi tí àwa dodo wa bá jókòó sí tọrọ wa yéra wa tá à ń sọ èdè ara wa, àmọ́ bí tá à ń lọ ìdán yìí dé ó sọ Haúsá, tọ̀hún dé ó sọ Yíbò, èyí dé ó sọ èdè oríṣiríṣi àwòtíkó tí ẹ̀dẹ̀ yìí ó gbó ẹ̀ wá pa fúnká. Just give us Yorùbá nation and let us go, that is all. Tàbá wa jọ jókòó ọ̀rọ̀ wa máa yéra wa, kì í ṣe kéèyàn kan máa sọ yọ parapara èpòrópèrè èèyàn máa sọ yọ pé kùtùkùtùkùtù. No, à sọ̀rọ̀ tó máa yéra wa. ṣé òun gẹ́tì mi? ọ̀rọ̀ á yéra wa, ọ̀rọ̀ máa wà ń bẹ́ adé báyìí dẹ̀ síbẹ̀. àwa òun ṣọmọ àlè. Tinubu ò lè ṣe, àgbà ti dé, wọ́n kàn fẹ́ lọ da gbogbo ẹ̀ lójúrú ni. Ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kó lọ relax. Nǹkan tá à ń sọ nìyẹn. Ọlọ́run náà dẹ̀ ti sọ bẹ́ẹ̀ pé kò lè ṣe. ṣé ń gẹ́tì mi? Ọlọ́run ti sọ, ó fẹ́ yẹ̀yẹ́ ara ẹ̀, yẹ̀yẹ́ yẹn òun ló yẹ̀yẹ́ jù, òun ní ẹ̀tẹ́ àti àbùkù bá. Àwọn ọmọ ẹ̀ ò lè rìn lójú títì sẹ̀. Tó bá tú àkókò kan tí Ọlọ́run bá dára lọ́wọ́ Tinubu, àwọn ọmọ Tinubu ò lè rìn lójú títì. Tí kì bá ń ṣe pé olórí tó ti bàjẹ́ nìyí ni. Láyé àtijọ́ irú ẹbí tó bá ń ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa fẹ́ ọmọ wọn. Èyí tó pé dodo yín fẹ́ lọ jẹ́ ń bẹ̀, ẹ fẹ́ lọ jẹ́ ń bẹ̀. Àwa ò gbà yẹn, kì í ṣọ̀rọ̀ jíjẹ ń bẹ̀ làwa fẹ́. Àwa fẹ́ kí dodo wá wà òkè. Ẹ fẹ́ lọ jẹ́ ń bẹ̀ yẹn ni dodo yín ṣe ń pariwo. Ẹ jẹ́ kí Tinubu ṣe, òun ni bàbá yín, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Káàtì kìíní kan bọ̀ díẹ̀ lómi, orí ẹ ti dàrú, olóṣì ni. Ẹ̀yin olóṣì, ẹ̀yin aláyé bàjẹ́. Ẹ̀yin táyé ẹ ti dàrú, ẹ̀yin táyé ẹ dẹ̀ máa dàrú títí láéláé. They can't do it. We are waiting for you people. Àwa wait fún yín. Yeah, we are waiting for you people. And wait, we are really waiting for you people. Hello, get seated. Àwọn ìṣọmọ àlè, ẹ̀yin lọ́mọ àlè, ẹ̀yin ajẹgúdújẹrá, ẹ̀yin tẹ́ mọ ohun tó tọ́, tẹ́ ń pe ohun tó tọ́ yẹn lóhun tí ò tọ́. Tẹ́ wá ń pe ohun tí kò tọ́ yẹn, ẹ̀ ń pè lóhun tó tọ́. Ẹ̀yin gangan lọ́mọ àlè, amúrọ̀bà ni yín. Ẹ̀yin olóṣì ẹ̀dá. Shit.